now mo fẹ́ kí gbogbo yín di ọ̀rọ̀ kan mú lọ́sàn yìí ẹ jẹ́ ká assume pé Ìyábọ̀ Òjó mọ̀ ìgbà kò mọ̀ kú tó pa Mohbad láti bẹ̀rẹ̀ ẹ gbọ́ mi ṣá later ó wá mọ̀ ikú yẹn because ó jẹ́ kó yé wa pé inú ilé ni Mohbad kú sí Ìyábọ̀ tún dìídì lọ ṣe ẹ gbọ́ mi ṣá ó dìídì lọ ṣe secret DNA pẹ̀lú ọmọ tí ò ń ṣe ọmọ bíbí inú Ìyábọ̀ ẹ má gbàgbé Ìyábọ̀ Òjó súnmọ́ Mohbad kò tọ́ mọ́ Mohbad according to ẹ̀gbọ́n Àṣànà gan ó ní Mohbad pé Ìyábọ̀ ń gbà gan kọ́ jọ ṣe content ó ní Ìyábọ̀ ó ṣẹ̀ǹkẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ tún wá gbọ́ tuntun lẹ́nu Bukky Jesse o lórí ọ̀rọ̀ Mohbad ò ṣe Mohbad lórí ọ̀rọ̀ Mohbad ìyàwó rẹ̀ Wùnmí o lórí ọ̀rọ̀ Liam lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ẹ wá gbọ́ tuntun lẹ́nu Bukky Jesse o pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyá Mohbad fúnra ara rẹ̀ kí lohun tó ṣẹlẹ̀ ẹ wá gbọ́ o ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ ẹ wá gbọ́ àwọn àṣírí tí Bukky Jesse èyí tó ń tú síta báyìí ọ̀rọ̀ yìí yàbí mi mò ń bọ̀. kò ṣe pé Ìyábọ̀ close mọ́ Mohbad tá a bá sọ pé torí ẹ̀ ló ṣe ń pọn Àṣànà sẹ́yìn ó tún wá pọ́n tán ó tún wá ṣe secret DNA títí dé ní ó wá sọ f'Àṣànà kó mú DNA yẹn síta tó bá yẹ pé DNA yẹn positive níṣẹ́ ẹ ti rí DNA yẹn níta ìyẹn wá kọ́ ni mo fẹ́ sọ o ẹ má gbàgbé pé gbogbo ìjà tí Ìyábọ̀ Òjó tó ń bá Naira Marley jà ni pé ẹ gbọ́ mi ṣá gbogbo ìjà tí Ìyábọ̀ Òjó bá Naira Marley jà ni pé Naira Marley fún àwọn ọmọ òun ní gbómu ṣe rántí ó ní Naira Marley ṣe forceful entry fọ́mọ òun obìnrin ṣe rántí Ìyábọ̀ lè protect àwọn ọmọ tiẹ̀ tí wọ́n fún ní gbómu tó ṣe forceful entry sí but bàbá oníbàbá tó di ndí ọmọ kú mọ́ lórí Ìyábọ̀ wá ń sọ nínú WhatsApp group pé bàbá Mohbad is fighting a lost battle Ìyábọ̀ posterity will judge you àwọn ogun wọn fìyà jẹ Ìyábọ̀ ṣó gbọ́ bí ṣá gbogbo ọ̀nà tó fi manipulate justice gbogbo ọ̀nà tó fi bá gbogbo nǹkan tó jẹ́ kí ó ṣí ẹ gbọ́ bí ṣá ìwọ tó ń jà tó sọ pé kọ́ cancel Naira Marley ìtòrò ló fáwọn ọmọ ẹni gbọmọ ọ̀nà ṣe forceful entry fún Priscilla nílé Naira Marley ẹ gbọ́ mi ṣá mo fẹ́ ṣe gbọ́ mi ṣá odindi ọmọ wa kú ó wá ní bàbá Mohbad is fighting a lost battle ọlọ́run àbí ẹ gbọ́ mi ṣá olórí burúkú Àṣànà ó máa ṣánkú mọ́jú mọ̀kẹ́ lórí ni mo máa ń rí gbogbo ọwọ́ ẹ̀ ó ló fake profile tó bá bí ìyá ìdá gbójú ẹ̀ bọ́ta kó wá fi kọ́mẹ́ntì sórí platform mi olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ọmọ tán kì í jí rí ọmọ tán kì í jí kò àwa wí tó olórí burúkú sọ pé òun ti bẹ̀rẹ̀ tíátà ṣọ́gbọ́n bí gbogbo àwọn tó ṣe tíátà ló lálùyọ ni ó lè lálùyọ kò sí nǹkan tó lè ṣe láyé yìí ó lè lálùyọ kọ́ gbé ẹ sínú owó Mohbad gan ó lè lu àlùyọ ìtorí ìwọ ló pa Mohbad Àṣànà ìwọ ló pa Mohbad olórí burúkú olè ọ̀lẹ onípátá gígan ẹlẹ́nu húnhùn olóṣì ọtúbẹ̀lẹ̀. àmì. ṣe gbọ́ lórí burúkú ya Mohbad èmi dúró ti ọmọ mi ní ọ̀kọ̀ọ̀kan àti òdodo olórí burúkú wọ́n sọ pé ọmọ ẹ kú ó dúró ti bàbá kó wá justice olóò dúró ti ẹni tó pa ọmọ abẹ́ ẹ̀gbọ́n ni driver sọ pé òun wà ń ta wọ́n fọ́ gíláàsì mọ́tò òun jókòó síta òun dúró kó wá tún gíláàsì mọ́tò ṣe ó ní wọ́n sáré wá pé òun ní 3 o'clock wọ́n ní Mohbad ń ṣe ẹ̀jẹ̀ lára wọ́n ní kó wá máa lọ sí hospital driver sọ pé òun ò lọ ó lóòtì tó bá sanwó owó tó fọ́ gíláàsì mọ́tò òun abẹ́ ti gbàgbé ni gbogbo ẹ̀ la máa wá padà play ẹ̀gbọ́n mi ṣá ó náà tí tó bá fọ́ gíláàsì mọ́tò òun tó bá fix ẹ̀ kóhun tó lọ ẹ̀gbọ́n mi ṣá ẹ wá fìyẹn sílẹ̀ o olórí burúkú Àṣànà Mohbad kú ní Mohbad ti ó ní Mohbad ní bleeding ní Sunday bleeding profusely ẹ dá dúró di Monday ẹ dá dúró di Tuesday títí tí Mohbad fi kú Mohbad kú tó according to Ìyábọ̀ ó ní inú ilé ni Mohbad kú sí ẹ sì gbé òkú yẹn ẹ gbé lọ sí hospital ha advice yín ó ní ẹ gbé lọ sí mortuary ẹ má gbé lọ sí mortuary ẹ gbé padà sílé ẹ lọ fa irun ẹ lọ wẹ̀ fún ẹ wọṣọ funfun fún ẹ wá ẹ bá mọ ẹ ìyá Mohbad wá sọ pé òun dúró ti ẹni tó ṣe gbogbo yẹn ìyá Mohbad ẹ wo wọn jẹ́ kó fọwọ́ ọmọ yẹn gan níbi tí Àṣànà ò trust ẹ dé ẹ jẹ́ ká máa gbé lọ.
ṣẹ́gbọ́n ó lóun ń kábàámọ̀ pé òun dúró ti Àṣànà ó ní kóun kúkú wá lọ bá Jòsí ó bẹ́tà ṣe rí pé ọ̀rọ̀ yìí ní wéètì gan mi ìfẹ́ máa padà sẹ́yìn àwọn key point máa kàn máa play ẹlẹ́kọ̀ọ̀kan kí gbogbo ayé gbogbo Nàìjíríà tó wò wá kán lè rí àṣírí Àṣànà ọwọ́ Àṣànà ò mọ́ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Àṣànà Àṣànà ló pa Mohbad. tí Àṣànà ò bá mọ̀ nípa ikú ọmọ yìí kí ló dé tó ń sáyé láyé ló kiri ẹ̀gbọ́n mi ṣá mo sọ story kan fún yín mo ní fóònù ìyá Mohbad mú fóònù yẹn pamọ́ ẹ̀gbọ́n mi ṣá ta ló mú fóònù yẹn fún ìyá Mohbad àbúrò ìyá Mohbad tó wẹ̀ ń bá wọn ẹ rántí Àṣànà lòun fẹ́ lọ kí ìyá Mohbad ó jí fóònù yẹn padà lọ́wọ́ wọn bíyá fóònù yẹn ni ò bá fún wa ní a lot of things tó wà nù tó dàwọ́ṣà tó máa lead wa sí ikú Mohbad ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ wo ó tún bá wọn ìyá oníyà ó jẹ́ kán gbádùn ọmọ wọn ó fún wọn lówó ó tún bá wọn du ẹrù ẹ lè imagine ó tún bá wọn du ẹrù ẹ mọ̀ nǹkan tó dùn mí lọ́rọ̀ Ìyábọ̀ I will keep on saying it mo máa ń tẹnu mọ́ kinní kan ìgbà tí Ìyábọ̀ bẹ̀rẹ̀ justice on a good way èmi gan ṣe ẹ̀ṣọ́ ẹ̀ èmi gan bọ́ta mo advice ẹ̀ mo ní Ìyábọ̀ má jẹ́ kán pa ẹ o abẹ́ ti gbàgbé ni now mo fẹ́ kí gbogbo yín di ọ̀rọ̀ kan mú lọ́sàn-án ẹ jẹ́ ká assume pé Ìyábọ̀ Òjó mọ ìgbà kò mọ kú tó pa Mohbad láti bẹ̀rẹ̀ ẹ gbọ́n ṣá later ó wá mọ ikú yẹn because ó jẹ́ kó yé wa pé inú ilé ni Mohbad kú sí Ìyábọ̀ tún dìídì lọ ṣe ẹ gbọ́n ṣá ó dìídì lọ ṣe secret DNA pẹ̀lú ọmọ tí ò ń ṣe ọmọ bíbí inú Ìyábọ̀ Ìyábọ̀ ẹ má gbàgbé o Ìyábọ̀ Òjó súnmọ́ Mohbad kò tọ́ mọ́ Mohbad according to ẹ̀gbọ́n Àṣànà gan ó ní Mohbad pé Ìyábọ̀ ń gbà gan kàn jọ ṣe content ó ní Ìyábọ̀ ó ṣẹ̀ǹkẹ̀ kò ṣe pé Ìyábọ̀ close mọ́ Mohbad tá a bá sọ pé torí ẹ̀ ló ṣe ń pọn Àṣànà sẹ́yìn ó tún wá pọ́n tán ó tún wá ṣe secret DNA títí dé ní ó wá sọ f'Àṣànà kó mú DNA yẹn síta tó bá yẹ pé DNA yẹn positive ní sẹ́ ẹ ti rí DNA yẹn níta ìyẹn wá kọ́ ni mo fẹ́ sọ o ẹ má gbàgbé pé gbogbo ìjà tí Ìyábọ̀ Òjó. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu Bukky Jesse lórí ọ̀rọ̀ ikú tí ó pa Mohbad olórin. Bukky Jesse tún wá sọ̀rọ̀ lórí ìyàwó Mohbad ìyẹn Wùnmí òun náà la gbọ́ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tó sọ nípa Wùnmí bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó àti ìyá Mohbad o bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwa kì í dájọ́ ń bí tiwa ni ká gbé ẹjọ́ yìí wá fún ẹ̀yin aráalé kẹ́ ẹ wá fojú ṣùnùkùn kẹ́ ẹ fi wò ó kẹ́ ẹ fi dá sí i kẹ́ ẹ fi òye tiyín kẹ́ ẹ fi sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí Bukky Jesse tó sọ sílẹ̀ yìí. àwa ò wá mọ̀ bóyá òtítọ́ ni ṣùgbọ́n ohun tẹ́yin náà bá rò ẹ bá wa fi sí abala comment section o kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa fúngbà àkọ́kọ́ àwọn ẹni tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ dé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí o ẹ kú ìkàlẹ̀.